àlàyé rẹ̀ lórí bí obìnrin tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní Zamfara ṣe bímọ sákàtà wọn. Inú ìbẹ̀rùbojo làwọn èèyàn ìlú Nọ́ọ̀sì ní ìpínlẹ̀ Zamfara wà báyìí o, lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí jí obìnrin tó lé ní 20, àwọn ọmọ wọn àti ọkùnrin 4 gbé lọ níbẹ̀. Ohun tó ya àwọn ará ìlú náà lẹ́nu jùlọ ni bí ọ̀kan nínú àwọn obìnrin tí wọ́n jí gbé ọ̀hún ṣe bímọ lásìkò tí wọ́n kó wọn lọ sí inú igbó. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lásìkò tí àwọn kan sọ pé nǹkan ti ń padà sẹ́nu ire lórí ètò ààbò ní àríwá Nàìjíríà. Ìpínlẹ̀ Zamfara wà lára àwọn ìpínlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti milẹ̀ títì jùlọ ní Nàìjíríà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí ni àwọn aláṣẹ sọ pé nǹkan ti ń padà bọ̀ sípò lágbègbè náà lẹ́yìn tí wọ́n mẹ́nuba àwọn àṣeyọrí wọn láti kojú ètò ààbò tó mẹ́hẹ. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ìlú náà sọ fún àwọn akọ̀ròyìn àsìkò tí wọ́n múra láti kírun alẹ́ ni àwọn ajínigbé náà ya wọ àárín ìlú. Olùgbé ìlú náà sọ fún àwọn oníròyìn pé ọkàn wa kò balẹ̀ mọ́ báyìí o. Alẹ́ náà ni wọ́n ṣàdédé ya wọ àárín ìlú wa tí wọ́n sì jí àwọn èèyàn gbé lọ. Àwọn ọmọ wa wà lára àwọn tí wọ́n jí gbé pẹ̀lú. Nígbà tí obìnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí ń rọbí, wọ́n gbé lọ sínú igbó kan kó lọ bímọ síbẹ̀ kàkà kí wọ́n dá padà sílé. Nígbà tó yá, obìnrin náà padà wálé látàrí pé kò ní okun dáadáa. Olùgbé ọ̀hún ṣàlàyé bí àwọn agbésùnmọ̀mí ọ̀hún ṣe ti ṣe àyípadà bí wọ́n ṣe ń sọsẹ́. Ẹni náà tí kò fẹ́ fi orúkọ ara rẹ̀ léde ṣàlàyé pé wọn kò wọ ìlú wọn lórí alùpùpù bí iṣẹ́ wọn. Àmọ́ níṣe ni àwọn ajínigbé náà fi ẹsẹ̀ rìn wọlé tí wọ́n sì ń gbé ẹni tí wọ́n bá fẹ́ jí gbé lọ kí wọ́n tó gbé ẹni náà sórí alùpùpù. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.